ní kì í sábà mo ti bó wá sí rẹ ti pẹ́ gbà tó wà kí ni ṣùgbọ́n má fẹnu àbùkù kan wúlì dí o bẹ́ẹ̀ bá ti fẹnu àbùkù kan wúlì tí n bá ti gbọ́ kẹ́niyàn ti bàjẹ́ ọjọ́ oṣù ọdún ló kù. Alhamdulillah, adúpẹ́ fún Allah barida. Gbogbo alágbọ́n tí àfà lówóró sọ àti ìwíkúwí àti ìsọkúsọ àti àìmọ̀kan tí bàbá náà fi ń sọ̀rọ̀ nípa pé kẹ́nìkan má tako wírìdì o, ẹni bá tako wírìdì táwọn bá gbọ́ títí ẹ ti bàjẹ́ ó ti wá dáa báwọn títí ẹ ti bàjẹ́ ọ̀dà àwọn wá fẹ́ kí ti wá bàjẹ́ lọ́wọ́ yín o gbà tó yá sí pé ẹ nínú iṣẹ́ tí wọ́n fi ń ba ayé jẹ́ àwọn ẹ̀rìn nǹkan ẹ̀rọ lásán tọ̀ wírìdì o ṣé wírìdì tá nẹ́bí kọ́ wa àbí ìtàmọ́dù tìyá ni kọ́ wa torí àwa ní ìsìn àlè tako tá nẹ́bí bá kọ́ wa so àwọn olè sọ pé àsìkárò tá nẹ́bí kọ́ àwọn èèyàn káwọn èèyàn máa ṣe ní táwọn mùsùlùmí ń pèpè náà nù ní táwọn alòsùn náà ń ṣe dáwà rẹ̀ náà nù wípé kí wọ́n padà sí di ìtànàbí sẹ́lẹ̀mù kọ́ wa tọ́ àmọ́ èyí tó dá wa lójú tá a mọ̀ ní pé wírìdì Ahmadu Tijani lẹ́mọ̀ rìfáàsì ṣé wá rí wírìdì Ahmadu Tijani wírìdì òfò ni kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ ń bẹ̀yùn náà so ọjọ́ òní ìgbésí ayé mi ó bàjẹ́ báyìí o wírìdì Ahmadu Tijani yẹn wírìdì òfò ni wírìdì orí ibú ni tí mùsùlùmí ò gbọ́dọ̀ débẹ̀ wírìdì pàǹtí ìgbẹ́ ẹ̀dẹ̀ ẹran gan ó wúlò ju wírìdì Ahmadu Tijani lọ ó ṣàǹfààní ju Salatul Fati lọ so tí Ahmadu Tijani tó ṣe kíni tó purọ́ rẹ̀ máa Nabi sallallahu alayhi wa sallam tó oríṣiríṣi àgbákò wárí lọ́wọ́ wà lórí Salatul Fati ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gangan náà nù ṣe rí nínú Ad-Durratul Kharida tí ń bẹ náà mi yìí so àwọn náà wọ́n ti mọ̀ pé tíra àwọn ni so volume 2 lábẹ́ volume 2 yẹn lábẹ́ volume 2 yẹn so ní volume 4 lábẹ́ volume 2 yẹn tọ́yìb page 218 wọ́n sọ̀rọ̀ nípa Salatul Fati nífa ẹ máa wá gbọ́ wọ́n ní Allahumma salli ala sayyidina Muhammadil Fatihi lima ughliq wal khatim lima sabaq so wọ́n ṣáà ṣe kí ni wọ́n ṣáà ka Salatul Fati yẹn wọ́n ṣáà ka lọ wọ́n wá fẹ́ máa so An-Nadhifi As-Susi tó kọ tírà yìí ó wá fẹ́ máa exaggerate ó wá fẹ́ máa ṣàlàyé àwọn gbólóhùn kọ̀ọ̀kan ó wá fẹ́ máa ṣàlàyé àwọn gbólóhùn kọ̀ọ̀kan níbi Salatul Fati tọ́ ó ní thumma qala radiyallahu anhu that is Ahmadu Tijani ní rífàsí yẹn ó ní Ahmadu Tijani lẹ́yìn gbà náà ó sọ pé wala yahsulu hadha al-fadlu al-madhkur illa bi idhnin minni ipe ọlá tí ń bẹ fún Salatul Fati tó ń sọ yìí o kò lè locate ẹnìkankan ò lè gẹ́ẹ̀tì ọlá tí ń bẹ ń bi ìka Salatul Fati àyàfi pẹ̀lú pé kó gbáyọ̀ǹda lọ́wọ́ wọn Ahmadu Tijani mushafaha kó gbáyọ̀ǹda direct látẹnudẹ́nu Ahmadu Tijani aw bi wasita àbí kẹ̀ kó já sí wípé yóò gba ìyọ̀ǹda Ahmadu Tijani pẹ̀lú gàgàdà tí bóyá mùrídí Ahmadu Tijani tó gbọ́ lọ́wọ́ Ahmadu Tijani gan eléyìn náà yóò ṣe kí ni yóò ṣàlàyé ẹ̀fẹ́ léyìn tayyib ma'a shartil i'tiqad pẹ̀lú májẹ̀mú wípé kí ẹni tó fẹ́ ṣe Salatul Fati yẹn kó ní nígbàgbọ́ ay i'tiqadal musalli biha ala nabiyyi sallallahu alayhi wa sallam so that is kí ẹni tó fẹ́ fi Salatul Fati ṣe àsàlátù fan nabi ó yẹ kó ní nígbàgbọ́ annaha ipe Salatul Fati yẹn alfarida wàhíyà Salatul Fatih lima ughliq kó nígbàgbọ́ pé Salatul Fati yẹn ó wà so unique kó nígbàgbọ́ pé Salatul Fati yẹn ṣe kí ni ó wà so unique fi sahifatin minan nur al-azali kó sì nígbàgbọ́ pé Salatul Fati yẹn inú tákàdá kan láti inú mọ́lẹ̀ tó já sí wípé ó ti pẹ́ tí ó sì ní lópin òun ni wọ́n ti ṣe kí ni òun ni wọ́n ti yọ jáde maktuba bẹ́ẹ̀ dẹ̀ ni kó nígbàgbọ́ pé wọ́n kọ bí aqlami qudra pẹ̀lú àwọn gègé agbára ilahiyya tó jẹ́ ti Allah badẹ́dà wa laysat min ta'alifi Zaid wala Amr bẹ́ẹ̀ dẹ̀ ni kó máa pé kìí ṣe pípé Zaidu àbí Amru ló máa kọ Salatul Fati kó yá lọ mọ̀ bẹ́ẹ̀ bal hiya min kalamihi subhanahu wa ta'ala kó máa pé Salatul Fati yóò nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba badẹ́dà ni ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala òun ni Salatul Fati tayyib ẹ máa wá gbọ́n tó sọ o tí Ahmadu Tijani burúkú yìí sọ o tọ́ wọ́n wá sọ pé man lam ya'taqid annaha min kalamillah ẹni tí ò bá nígbàgbọ́ pé Salatul Fati
in bennoro Allah subhanahu wa ta'ala la yasihhu lahu thawabul madhkuru fiha. So ẹ̀san àti ìrètí ń bẹ bí ṣe salatul fati tí wọ́n ti mention yun, so kò lè lálàáfíà fún rontọ̀hún oye yaani salatul fati dàtí salatul fati. Tayyib, wọ́n sọ pé qala sheikh, wọ́n ní Ahmadu Tijani sọ pé wa akhbarani sallallahu alaihi wasallam ipa nabi sallallahu fún òun nírò annaha lam takun min ta'lif al-Bakri salatul fati, ipe salatul fati lima uglik kò sínú ohun tó já sí pé al-Bakri ló ṣe kíni òun ló kọ, walakinahu tawajjaha ila Allah muddatan tawila an yamnahahu salatan ala an-nabiy. Àmọ́ al-Bakri ó kọjú sọ́lọ́run Ọba ní àwọn àsìkò tó pọ̀, láwọn ìgbà tó pọ̀ tó gùn gan, tí ń bẹ Ọlọ́run Ọba pé kọ́lọ́run Ọba bùn ní in tó ma fi ṣe àsàlátù fún nabi sallallahu alaihi wasallam fiha thawabu jami'i salawat, tó yá sí pé ẹ̀san gbogbo ìran ìṣe àsàlátù fún nabi ó wà ńbẹ̀, wa sirru jami'i salawat àti àṣírí gbogbo àsàlátù ó wà ńbẹ̀, wa tala talabuhu muddatan. So ìtọrọ nǹkan yín lọ́wọ́ Ọlọ́run Ọba ó ṣe kíni ó gba àsìkò díẹ̀ tó dẹ̀ gùn oye. Thumma ajaba Allahu da'wata, lẹ́yìn gbà náà Allah bẹ̀rẹ̀ dáwà dáhùn àdúrà rẹ̀, fa atahu al-malak bi hadhihi as-salah maktubatan fi sahifati min an-nur. Malaika kan wá bá pẹ̀lú àsàlátù ìdàtí salatul fati tó yá sí pé wọ́n ti kọ sínú tákàdá kan, wọ́n sì kọ látara ìmọ́lẹ̀ oye. Tó wọ́n sọ pé wal fadlul madhkur fil yakutatil farida, ọlá tí a mention nípa salatul fati nínú al yakutatil farida ń bí la yahsulu li dhakiriha illa bi shartain, kò lè dé bá ẹni tó já sí wípé ń fi salatul fati ṣe zikiri, ń sì fi ń ṣe salatu fa nabi àfi pẹ̀lú májẹ̀mú méjì. Al-awwal, àkọ́kọ́ al-idhnu, òun náà ni yọ̀ǹda. Wathani, ẹlẹ́ẹ̀kejì, ya'taqidu dhakiru anna hadhihi as-salah min kalamillah, òun náà ni pé ẹni tí ń fi àsàlátù yìí ṣe zikiri láti salatul fati ó gbọ́dọ̀ ní nígbàgbọ́ ipé ọ̀rọ̀ Allah bá dẹ̀dà ni. Kal ahadithil qudusiyya, gẹ́gẹ́ bí al-ahadithu kudusi, wa laysat min ta'alifi mu'allif. So ó dẹ̀ gbọ́dọ̀ nígbàgbọ́ ipé kò sínú tó yá sí pé ẹni tí máa ń kàn kankan ló ṣe kíni ló kọ jáde. Thumma qala, so lẹ́yìn gbà náà wọ́n bá sọ pé qala sayyiduna, that is Ahmadu Tijani sayyidi wọn, ó sọ pé laysa li ahadin ala wajhil ard, so kò tọ́ fẹ́ nìkankan tí ń bẹ lórílẹ̀ ayé an ya'dhana fiha ghayrana aw man dakhala min ashabina fi tariqatina wassalam, ipe kò tọ́ fẹ́ nìkankan tí ń bẹ lórílẹ̀ ayé kó ṣe yọ̀ǹda fún ẹlòmíì yàtọ̀ sí àwọn ẹni tí wọ́n ń bẹ nínú ìrìn àjò Tìjàní ohun tóhun ṣe kíni tóhun gbé wá. Tó challenge fún bàbá Lówórò ni pé ẹ bá wa wábi tí salatul fati tí wọ́n sọ pé ń bẹ nínú ọ̀rọ̀ Allah bẹ̀ẹ́dà, ipá Allah bẹ̀ẹ́dà ló sọ kalẹ̀ yìí, ẹ bá wa wábi tó wà ibi tó wà, ipá Allah bẹ̀ẹ́dà ló sọ salatul fati yìí kalẹ̀. So ẹ mà ní ìsìn wọ́n ti claim wípé salatul fati wíìdì òfò tí ẹ̀yin Tìjàní à ń ṣe yìí, so wọ́n ti claim wípé ó sọ kalẹ̀ látọ̀dọ̀ Allah bẹ̀ẹ́dà, Allah bẹ̀ẹ́dà ló ṣe kíni ló sọ kalẹ̀. So gẹ́gẹ́ bí al-Qur'ani ṣe sọ kalẹ̀ in tí wọ́n fi ń wénú oye. So Tayyib, àwọn challenge yìí salatul fati òfò tẹ́yin Tìjàní à ń ṣe yìí tó já sí wípé àwọ̀ mọ̀ para rẹ̀ tálkì àmọ́ fi dé tàbí fàílẹ̀ ipe Tìjàní àtẹgbẹ́dá ni kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn Allah bẹ̀ẹ́dà láti òkè rẹ̀ títí dé parí irọ́ ni, ẹbọ ló sì kó sínú. Tó ìyẹn bẹ́ẹ̀. Then ẹlẹ́ẹ̀kejì nínú tírà tí ń bẹ lọ́wọ́ mi Kashiful Ilbas an Faydatil Khatmi Abil Abbas, tó tẹ́ bá wá sí page 234 salatul fati yìí bákan náà Ibrahim Inyasi ó mú ọ̀rọ̀ Ahmadu Tijani wá sínú rẹ̀ nípa kí ni ìtumọ̀ salatul fati ní page 234. Bàbá Lówórò, àfáà Lówórò, afẹ́kẹ́ wá bá wa tú, èmi ò fẹ́ tú kíní fúnra mi, mò ń wá Tijani torí rẹ̀ gbóná tó sọ pé orí òun gbóná, wallahi kó wá tú ìtumọ̀ salatul fati ń bí fún mi, wallahi ẹbọ ni, uqsimu billah. Nítorí ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ni níbi Allahumma tí wọ́n fi bẹ̀rẹ̀ salatul fati tí wọ́n parọ́ rẹ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run Ọba ní àbí ìgbà Allah bẹ̀ẹ́dà sọ kalẹ̀, wallahi Allahumma ẹ̀mà tí èèyàn bá sọ pé Allahumma gbogbo èèyàn tó jẹ́ mùsùlùmí ni ó ti mọ ìtumọ̀ rẹ̀ pé Allah bẹ̀ẹ́dà là ń pè. So ibaratun an ya Allah, so ìbárọ̀ ni táà fi ń ṣe kí ni táà fi ń dípò táà sì fi ń express gbólóhùn bí ya Allah àbí bẹ́ẹ̀ kọ́ Allah bẹ̀ẹ́dà là fi ń pè. Àmọ́ wallahi ẹwà ohun tó ń tó Allahumma sí, wallahi wọ́n ń tú sáà Nabi sallallahu nífa, so wọ́n wá ń tú àwọn ìtukùtù síbẹ̀. Ẹni tó bá tó bẹ́ẹ̀
bàbá lówóró tẹ́ bá tó bẹ́ẹ̀ àbẹ́nikẹ́ni nínú ẹ̀yin àgbààgbà Tìjàní àṣẹ́rá àwọn ọmọ kúkú kó àwọn ọmọ kéékèèké yùn àwọn tí wọn so yóò má dàbí pé báyà mò ń lọ́wọ́ agbára lé wọn lórí ni àbá ń lo ìjọba lé wọn lórí nípa pé ká máa fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn so irú yín gan là ń wá kẹ́ wá bá wa tọwọ́ bá àwọn nǹkan yìí so fúndé léyìí wírìdì Tìjàní wírìdì òfò ni.